àfihàn tẹ́lẹ̀ ò mọ̀ rẹ ó tẹ́ bóyá ẹ ò mọ̀ ẹ bá wọ̀rí èmi akọ yín ní kọ́lọ̀ torí bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí èmi gangan ni àfikàn ṣoṣo tó ń bẹ nílé bàbá tó bí mi lọ́mọ èmi ni tí ní tòótọ́ aró tó dúdú òjì gọ̀bì ọmọ wọn ló wu òdùrú ọmọ ajífẹ́pé ṣeré ọmọ ògbógbó máa fẹ́ràn èmi lọ́mọ kì bàbá sílẹ̀ èmi lọ́mọ abólúrundégbè agbárun onírun tèkùtèkù èmi náà ni ọmọ bá àríjẹ àwọ̀ láàmú ọmọ àwà òṣùlẹ̀ ọmọ límẹ̀rí ọmọ láàgbélù èmi ni ọmọ bàbá kan omi tútù tí jóni fàì mo kí wa káàbọ̀ sórí ètò kílẹ̀ rí sí fún ti ọ̀sẹ̀ yìí ètò kílẹ̀ rí sí ní ètò kan pàtàkì tó ń ti iléeṣẹ́ pàtàkì iléeṣẹ́ tó dáńtọ́ ìyẹn Nuwa Media jáde wá iléeṣẹ́ tó ń gbé àṣà ìṣe ẹ̀sìn àti èdè Yorùbá lárugẹ káàkiri àwa náà la máa ń fọn rere àwọn ọmọ wa nílẹ̀ káàárọ̀ òjíire tó ti lààmì làkàkà gbogbo orílẹ̀-èdè àgbáyé ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò kílẹ̀ rí sí ètò kílẹ̀ rí sí ní ètò kan lórí èyí tí àtijọ́ máa ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí àwọn kàyéfì ìrírí gbogbo tó ṣẹlẹ̀ sí wa tá a gbọ́ àbí tá a fojú rí lórí ètò ní ti ọ̀sẹ̀ yìí ìrírí ni tó so papọ̀ mọ́ kàyéfì bó tilẹ̀ jẹ́ wípé kò so nǹkan tó jẹ́ tuntun mọ́ lábẹ́ oòrùn síbẹ̀ tá a bá rí tó ṣẹlẹ̀ láyìíká wa tí ò ṣẹlẹ̀ lójú wa rí kàyéfì náà la máa pè é ẹ̀yin tèmi nílé lóko lẹ́yìn odi lórí ètò kílẹ̀ rí sí láti máa ń fi àwọn ààyè gbà wá láti sọ àwọn èdè oríṣiríṣi ṣùgbọ́n èdè tá a máa ń sọ Yorùbá pọ́nbélé tàbí ká sọ Jẹ̀bú a dẹ̀ lè try láti sọ English nígbà míì náà we fit enter am with pidgin English gbogbo ẹ̀ ló lọ freestyle la máa ń ṣe lórí kílẹ̀ rí sí pàápàá jùlọ náà mo fẹ́ ká mọ̀ wípé gbogbo orúkọ tí a bá ń dá lórí ètò kílẹ̀ rí sí a kàn dá ní o kì í ṣe ẹnìkan là ń bá wí a kàn fi orúkọ yẹn pé àwọn èèyàn kọ̀ọ̀kan tá a fẹ́ sọ̀rọ̀ wọn ni ká bá lè dáàbò bo orúkọ wọn àti irú ẹ̀dá tí wọ́n jẹ́ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn kàyéfì tá a mú wá àwọn èèyàn tá a mọ̀ náà làwọn ohun tí àwọn nǹkan yìí ṣẹlẹ̀ sí. Nuwa Media. Anyway, ẹ káàbọ̀ padà sórí kílẹ̀ rí sí as I was saying ladies and gentlemen ṣé ẹ mọ̀ pé tí mi yá bí gèlè ọmọ olóòkú ló máa ń jẹ́ ọ̀rọ̀ kan ni mo gbọ́ tó ṣẹlẹ̀ sí ẹnìkan ní ìlú kan ìlú lórí ilẹ̀ àgbáyé yìí náà ni ìlú tí gbogbo wa mọ̀ àmọ́ wíwo lọ ní ẹnu àwo máa ń wo so I am zipping up my mouth not to mention the name of the town not to mention the name of the characters and the story I'm about to tell you ẹ mọ̀ àwọn ẹlẹ́sìn tí ó jẹ́ wípé kẹ́ ẹ tó fẹ́ ra yín ní lọ́kọ-láya ẹ ò gbúdọ̀ rí ìhòòhò ara yín bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ṣùgbọ́n ṣe rí ọkọ ìyàwó yìí ó ní ẹ̀gbọ́n kan tí ó máa ń fi ọ̀rọ̀ ẹ̀ lọ̀ ẹ̀gbọ́n yẹn tún wá jẹ́ oníṣègùn òyìnbó bákan ọjọ́ kan ni ọkọ ìyàwó yìí mú ìyàwó ẹ̀gbà yẹn wọ́n ṣe ń fẹ́ra wọn lọ́nà ó lóun fẹ́ mú ìyàwó òun wá fi hàn ẹ̀gbọ́n yẹn ó mú ìyàwó àfẹ́sọ́nà ẹ̀ ó lọ́ọ́ fi hàn ẹ̀gbọ́n ní kété tẹ́gbọ́n rí ẹ mọ̀ àṣẹ̀gbọ́n gbòòrò kí wọ́n ó bá wọn sọ̀rọ̀ ṣàfọ̀rọ̀ wá ọ̀tún àtòsì ó fi wá wọn counseling psychology all those stuff the man married them together just to get some information so after tí wọ́n wá lọ ẹ̀gbọ́n yẹn wá pé ọkọ ìyàwó yẹn pé kó rí òun wá ní ṣebí ẹ̀sìn yín sọ wípé ẹ ò gbúdọ̀ rí ìhòòhò ara yín ìyẹn ní yes ọmọbìnrin tó mú wá tí mo rí tó wẹ ara fún mi pé ó ti bímọ rí tí ò bá dẹ̀ bímọ rí á jẹ́ wípé ó ti ní àwọn oyún rí ìyẹn wá ní ààrẹ wípé kò máa báwo lọ yẹn pé kò máa tí ì bàlágà àwọn ì tí ì jábàálẹ̀ ẹ̀ ní ẹ̀gbọ́n yẹn ni jọmọṣẹ́ tí mò ń ṣe ṣá mi ò máa nídìí láti ṣe àyẹ̀wò rírí tí mo rí àtàwọn features kọ̀ọ̀kan tí mo rí tó yọ ní ààrẹ mo mọ̀ wípé obìnrin yìí ti bímọ lóní láéláé pé ó kàn rí bẹ́ẹ̀ ni pé bọ́ ṣe máa ń tóbi nílé wọn ni. ní ẹ̀gbọ́n àdúgbò bá ní okay Ọlọ́run á fi adùn sínú ìbáṣepọ̀ yín o lọ́ba ní àmì wọ́n máa dájọ́ ìgbéyàwó wọ́n bá ṣe ìgbéyàwó ní àárọ̀ kùtùkùtù ọjọ́ kejì kíjọ́ kẹta tó ṣe ìyàwó ní ọkọ ìyàwó bá sáré gbẹgbẹgbẹgbẹ ló bá dọ̀dọ̀ ẹ̀gbọ́n àdúgbò ọ̀nkú ẹ̀dẹ̀ sọ bẹ́ẹ̀ o ẹ̀dẹ̀ ṣe kí ló ṣẹlẹ̀ ọkọ ìyàwó farabalẹ̀ kò yẹ kó tí jáde kó yẹ kó máa fara rò ìyàwó ẹ̀ lónìí ìpégbà tó ń débẹ̀ wọ́n mà ti jábàálẹ̀ ìyàwó òun
ní ẹ̀gbọ́n àdúgbò ní jábàálẹ̀ ẹ̀ mo dẹ̀ suspect o but o gbọ́ràn náà but then náà ṣé ó ṣe àlàyé bọ́rọ̀ ìbálẹ̀ yẹn wọ́n ló sọ wípé ó kàn ṣáà rẹjọ́ náà bákanbákan kò ṣáà rí àwíjàre kan ẹ̀wọ̀n wá ní well kì í ṣe pé ìbálẹ̀ ò lè jà ní ẹ̀gbọ́n àdúgbò yẹn wá ṣàṣàlàyé fún wípé àwọn eré ìdárayá kọ̀ọ̀kan wà jẹ́ pé táwọn obìnrin bá ń ṣe bóyá wọ́n ń fò ní wọ́n ń na ara ní ọ̀nà kan tó lè díẹ̀ ó ṣeéṣe kí ìbàlẹ̀ yẹn já ìyẹn ò sọ wípé kì í ṣe ẹni tí kò tí ì bàlágà wípé ó dẹ̀ lè jẹ́ pé ó ti ní àwọn àdojúkọ kan tàbí àwọn ìrírí kan sẹ́yìn bóyá bíi ìfipábánilòpọ̀ bákan tó fà á tí ojú tì tí ò lè sọ pé ó dẹ̀ ti ṣẹlẹ̀ náà nìyẹn kò ṣáà ní torí ìyẹn òun máa dànù pé tó bá jábùrò ẹ̀ ní ńkọ́ ṣó máa ní kí ọkọ yẹn má fẹ́ mọ́ ni ní àlàyé bá calm down àlàyé ní òkè mo gbà fọ́lọ́run I accept my fate by myself for myself bàbá bá lọlé ọjọ́ kan ni ìyàwó dágbére nílé fún ọkọ ẹ̀ wípé òun jáde lọ fún àwọn ètò kan ètò ṣọ́ọ̀ṣì ló bá lọ kò pẹ́ tí ìyàwó jáde nílé ní ìyá ìyàwó bá dé ló bá kó àwọn ọmọ wẹ́wẹ́ méjì kan dání èyí tó dàgbà jù nínú àwọn ọmọ yẹn ń lọ sí bí ọmọ ọdún 6 èyí tó tẹ̀lé ń lọ sí bí ọmọ ọdún 3 àbọ̀ sí ọmọ ọdún 2 káwùjọ wà láàrin ọdún 2 sí 3 àbọ̀ ṣá ló bá fa àwọn ọmọ méjèèjì dé bóyá ká pé àwọn ọmọ yẹn ní Táyé àti Kẹ́hìndé mo kàn pé bẹ́ẹ̀ ni ò kì í ṣe orúkọ wọn ni wọ́n bá fa àwọn ọmọ yìí wọlé ẹ dẹ̀ máa wo ọkọ ìyàwó yìí ti máa ń rí àwọn ọmọ yìí tó bá lọ kí ìyá ìyàwó ẹ̀ nílé àmọ́ ìyá ìyàwó máa ń sọ wípé àwọn ọmọ ẹ̀gbọ́n ìyàwó ni pé ẹ̀gbọ́n ìyàwó yẹn ó ti rin ìrìn àjò lọ ọ̀nà tó jìn ọkọ ìyàwó dẹ̀ gbà fọlọ́run a máa kẹ́ àwọn ọmọ yẹn a máa ra gbá a máa ra wo a máa bá àwọn ọmọ yẹn ṣeré àmọ́ gbà tí ìyá ìyàwó dẹ̀ wọlé ní ọjọ́ tá à ń sọ yìí lọ́kọ ìyàwó ẹ̀ mọ̀nà àná mi ti dé àmọ́ mi ẹ káàbọ̀ máa hello boy hello girl how are you how do you do ice cream re biscuit re everything re ó ṣàṣe wọn lálejò ó fi wọn lára balẹ̀ bí màmá ṣe pè ní ẹ pé wá bóyá ká pè ọkọ ìyàwó yẹn ní orúkọ ní kí n fún yẹn náà ẹ jẹ́ kí n yá wọn láródú ọjọ́ ìyá wọn láródú ó wá pé wá ní àròdú wá mi ò fẹ́ràn ohun tí wà àtìyàwó ẹ̀ ń ṣe mi ò fẹ́ràn ẹ̀ rárá yẹn wá ní mọ́mí ẹ má bínú mà pé mọ́mọ́ ṣe nǹkan tá a ní kẹ́ ṣe bọ̀ kò tí ì yé mi náà pé kí ni nǹkan tí ẹ ní a ṣe ni màmá wa ní ṣebí ìyàwó ẹ̀ sọ fún mi pé òun ti bẹ́ ẹ sọ̀rọ̀ wípé ní kété tí ẹ bá ti ṣe ìyàwó tán láìpẹ́ jọjọ pé ẹ máa wá kó àwọn ọmọ méjì yìí ní ọ̀dọ̀ òun lọ́kọ ẹ̀ wá ní wípé kí màmá má bínú kì í ṣe pé àwọn ò fẹ́ wá pé but òun àtìyàwó òun ì tí ì fi ẹnu kò sí àsìkò tàbí ìgbà tí àwọn máa wá kó àwọn ọmọ yẹn yẹn ni kò dá bẹ́ẹ̀ náà ìyá ọmọ ṣe máa fi àwọn ọmọ sílẹ̀ bẹ́ẹ̀ yẹn lọ́dọ̀ òun lọ́kọ wá ní ìyá wọn bíi báwa wọn ní ṣé ìyàwó ẹ̀ ò sọ fún ẹ pé òun lòun bí àwọn ọmọ ni lọ́kọ ẹ̀ wá ní ìyàwó òun bí àwọn ọmọ ṣe bó ní ọmọ ẹ̀gbọ́n òun pẹ́gbọ́n òun yẹn ó ti travel lẹ́jìnà yẹn wá ní pé nǹkan tá a máa sọ gbogbo èèyàn ni pé bọ̀gbà tó dẹ̀ ti dọ̀ lọ́rọ̀ pé ẹ ti fẹ́ fẹ́ ra yín pé ó dẹ̀ promise òun pé òun máa sọ fún ó dẹ̀ sọ fún mi pé òun ti sọ fún ẹ lòun ṣe sọ wípé kọ́ wá kó àwọn ọmọ tẹ bá ti márì tọ̀ ó dẹ̀ sọ wípé máa wá ká àwọn ọmọ ní lọ́kọ́ bá ní what wípé well anyhow mo ti gbà fọlọ́run àwọn ọmọ mi náà ni wọ́n ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ̀yin dẹ̀ ti sọ fún mi àtẹ̀yìn àtòun ẹnìkan náà ni ó sọ ẹ má wọrí ẹ̀yin ẹ jókòó ló bá ká àwọn ọmọ ló bá lọ ó ṣàrà gbára wo ẹmọ bọ́yẹ má rà fún wọn ló bá kó fún àwọn ọmọ yẹn ló bá wọ kitchen ló ṣe àwọn nǹkan pẹ́pẹ́pẹ́ kan ló ṣe fún àwọn ọmọ yẹn pé kí wọ́n jẹ wọ́n ti jókòó wọ́n ti ń gba atẹ́gùn màmá grandma àwọn yẹn jókòó sí sitting room wọ́n ń wo program kan lórí tẹlifíṣàn kò pẹ́ ni màdàmú bá dé bóyá kí n pe màdàmú yẹn ní Susan ni àǹtí Susan bá dé láti ibi tí wọ́n lọ bí wọ́n ṣe ṣílẹ̀kùn tó wọlé the love of my life my honey pie my biscuit you know that kind of thing ó ṣàmù sí brother Arodu ní orí náà bá hug ara wọn ni ó bá ìyá màmí kílẹ̀ wá ṣe bí ìyá ṣe gbaná jẹ nìyẹn pé ṣọmọ pé òkè ṣọmọ gidi ìyá wa ṣàkó lálí fún un ló sọ̀rọ̀ sí játijàti ó bí ọmọ sílẹ̀ tó dẹ̀ sọ fún mi tí kì í ṣe pé ò sọ fọ́kọ ẹ ló sọ fọ́kọ ẹ wípé o máa kọ́ àwọn ọmọ níjọba báyìí ó dẹ̀ wá kọ́ àwọn ọmọ ṣé bí mo ṣe bẹ́ẹ̀ tọ́ wọn látijọ́ ẹ̀ ṣé kò tó ni igbá kan ni àwo kan ni lọ́mọ ni ìyàwó bá káwọ́ lórí pé yé àṣírí tí òun ì tí sọ fún ọkọ òun lọ́kọ ẹ̀ bá dúró lọ́kọ ẹ̀ bá ń wò báyìí
ló ṣe ṣàkúnlẹ̀ mi olówó orí mi àlè ẹlòmíì ọmọ bá díẹ̀ bá kó àtàlà lọ jọ nǹkan báyìí báyìí ló ṣẹlẹ̀ ìgbà tóun kéré òun ti fọ́kọ kan rí àmọ́ àwọn ṣe ó ṣàwí gbogbo ẹjọ́ náà bá la ọkọ ìyàwó òwúlẹ̀ ṣe méjì ló bá ra mú ẹní èjì ẹ̀ta nínú gbogbo ohun tó nílò nínú ilé tó rò pé òun lè sáré lò ní pápápá ló bá palẹ̀ ẹrù ẹ̀ mọ́ fail good morning kákùkọ tó ṣe kókóró kókókó àlàyé ti gbé bọ́dì ó ti bọ́ síta nínú ilé kò dágbére bó ṣe lọ nìyẹn fẹ́ ilé ẹ̀gbọ́n àdúgbò yẹn ló kọ́kọ́ lọ straight ẹ̀gbọ́n nǹkan ti ṣèwún o ìgbà kan ìkó bá aṣá sùn ẹ̀dẹ̀ ti sọ pé wá ní kó calm down ó dẹ̀ ti ṣẹlẹ̀ owó lè gbalẹ̀ tí ti pọ̀ jù bó ṣe lọ ìyá lọ lámìlámì láàrin owó tún padà wọ̀lú yẹn mọ́ wípé ó kọ́ ni kó wá dágbére fún ẹ̀gbọ́n ẹnìkan lòun sọ fún kẹ́kọ̀ọ́ ẹ̀dẹ̀ keep quiet kó bá sọ fún anybody ni ẹ̀gbọ́n bá wò báyìí bó ṣàṣe kí báàgì ẹ̀mọ́lẹ̀ ni bó ṣe lọ di bí a ṣe ń sọ ọ̀rọ̀ yìí ẹ̀gbọ́n yìí ò wọ̀lú o kò padà wá sínú ìlú yẹn ìbáṣe ẹ̀yin ni kí lẹ̀yin máa ṣe fúnrú obìnrin bẹ́ẹ̀ tẹ́ ẹ bá jẹ́ ìyá yẹn kí ló yẹ kẹ́ ẹ ti ṣe àbí kí lóhun tẹ́ ẹ máa ṣe ní kété tẹ́ ẹ mọ̀ wípé ìyàwó ò sọ fọ́kọ pé báyìí báyìí nǹkan ó ti ṣe òun gbogbo èròǹgbà yín gbogbo ìdáhùn yín gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ sọ sí ètò àjù sílẹ̀ yìí ẹ̀yẹn ṣáà fi ṣọwọ́ sí wa lórí àwọn ìtàkùn wa gbogbo lórí ayélujára lórí Facebook a wà gẹ́gẹ́ bí Nuwa Media lórí Instagram TikTok àti Threads Nuwa_media lórí YouTube a wà gẹ́gẹ́ bí Nuwa Media 01 tí ẹ bá ti tẹ̀ ní lọ́gán báyìí ni a máa fèsì sí gbogbo ohun tí ẹ bá sọ tẹ́ bá dẹ̀ ní àwọn kàyéfì tí ẹ fẹ́ ká bá yín gbé sí afẹ́fẹ́ fún àwọn ènìyàn láti bá yín dá sí àbí àwọn ohun mìíràn tí ẹ rò pé ẹ fẹ́ sọ nípa ètò wa ẹ fi wọ́n ṣọwọ́ sí wa lórí email wa nuwamedia@gmail.com ẹ dẹ̀ lè pè tàbí kẹ́ ẹ tẹ àtẹ̀ránṣẹ́ sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ń wò lórí móhùnmáwòrán yín mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ ṣé ẹ kú àtàárọ̀ èmi náà sì ní ti ní tòótọ́ mi ò tí ì yí orúkọ mi padà aródúdú òjìgọ̀bì ọmọ wọn ló wo òdúró ajífẹ́pẹ́ ṣeré ògbógbòǹdù ẹ̀kọ́ gbogbo máa fẹ́ràn èmi lọ́mọ kì í bàbá sílẹ̀ ọmọ bá àríjẹ àwọ̀ láàmọ̀ ọmọ láàgbélù ọmọ ìtàn alága àgbélé ọmọ bàbá omi tútù tí jóni fàìfàì àlàáfíà o.